láṣẹ pé bá ọ̀sáwọn pé mi mò ń ṣe rẹ́dù wàhálà ìbọn yọ sí mi ń yọ sí ọlọ́nà tó pọ̀ ẹ̀dá ìyẹn ẹgbẹ́ mi 3 minutes kò ní burú fún yín university àti ẹ̀mú bọ̀ bismillah. Ameer Shabaab abẹ́ ọlọ́run fún yín àdúrà làwọn ó ṣe ọlọ́run abẹ́ ọ àwọn Yorùbá máa ń sọ̀rọ̀ kan tí èmi ò gba ti ọ̀rọ̀ náà wọ́n ní igi tó tọ́ kì í pẹ́ ń gbó ṣé báwọn olórí burúkú kan náà ní máa ń gé ó wà nítòsí ló fà. Ameer Shabaab bí ti ń dùn yìí ọlọ́run jọ̀wọ́ dákun jẹ́ ó pẹ́ bí ti ń dùn yìí ọlọ́run jọ̀wọ́ dákun jẹ́ ó kalẹ̀ bí ti ń dùn yìí ọlọ́run jọ̀wọ́ dákun jẹ́ ó pẹ́ bí ti ń dùn yìí ọlọ́run jọ̀wọ́ Maolana dákun jẹ́ ó kalẹ̀. Maolana Sheikh Shanzili náà wọlé yìí Maolana Sheikh Shanzili náà wọlé alikọ́dìrì bàbá èyí tẹ̀sẹ̀ fún àyè ti pọ̀jù. Allahu salam mariyaba ya sheikhana Allahu salam mariyaba ya sheikhana Allahu salam marihaba ya Shanzili Allahu salam marihaba ya Shanzili oya Allahu ma fẹ́ títí kìíní kí ló kàn pẹ̀lú tí yanjú ya Shanzili Allahu salam marihaba baba Sheikh Shanzili akiwọlé yìí Allahu salam marihaba ya Shanzili Allahu salam marihaba ya Shanzili Allahu salam marihaba ya Shanzili oya Maolana Sheikh Shanzili Hasibunallah àwọn tá n bá jó kọnu wọ́lá àbá àgbàlá gègé wọ́lá àbálá gègé ẹ̀ ní fọlá pìtàn láéláé èlùbọ́ ẹ wálé Maolana Sheikh Shanzili ìyàlẹ́nu ńlá ni bí ìgbà tí wọ́n bá bóyá ní umra ni Lamiru fẹ́ forí kan lẹ́lẹ́gan ó fẹ́ ṣe sùjúdù ṣúkúrì nìyẹn àbáyé inú wa ti dùn jù ó ti pọ̀ jù ara àwọn surprise náà sọ fáwọn èèyàn kan máa ṣe nu ìwọ tó bá lóore la ìwọ tó ga àbí mo ti fẹ́ mọ sunkún ayọ̀ níbi tó jòkó sí yẹn ó dùn mọ́ nójú bá Maolana Sheikh Shanzili Hasibunallah wal Khalifa ọba tó gbé yín dúró tẹ́ ń ṣàǹfààní fún gbogbo Islam tẹ́ ń ṣàǹfààní fún gbogbo mùsùlùmí ọlọ́run kò jọ kọ́ dákun gbogbo ọjọ́ tí ẹ bá ríra yín báyìí tẹ́ sunkún ọlọ́run má jẹ́jọ́ náà ṣẹlẹ̀ sí yín. àmín. gbogbo tí ń jẹ́ ìran ọ̀tá má jẹ́ wọ́n rí yín mú láéláé. àmín. ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run. àmín. bàbá àdàbà níjà ọmọ àbá alájí àgbà àwọn náà jòkó lẹ́gbẹ̀ẹ́ yín o. bàbá mudiru minihaj tí wọ́n kọ́ àwọn àfa Ameer Shabaab àtàlìjà amari tí wọ́n kọ́ wọn ní gbogbo kéwú ayé àwọn náà jòkó lápá àláfíà yín o. wọ́n bá kí wọn dáadáa bàbá bismillah 2 minutes. Allah 3 minutes náà ni. ọlọ́run jọ̀wọ́ dákun jẹ́ ó pẹ́ bí tẹ̀dọ̀ yẹ ọlọ́run jọ̀wọ́ dákun jẹ́ ó pẹ́ bí tẹ̀dọ̀ yìí ọlọ́run jọ̀wọ́ dákun jẹ́ ó pẹ́. ọlọ́run tó pẹ́ fún àwọn méjèèjì má jẹ́ lò kúkúrú. ọlọ́run jọ̀wọ́ dákun jẹ́ ó kalẹ̀. bí tẹ̀dọ̀ yìí ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ó dẹkùn bí tẹ̀dọ̀ yìí ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ó dẹkùn. bí tẹ̀dọ̀ yìí ọlọ́run jọ̀wọ́ dákun jẹ́ ó dalẹ̀. bí tẹ̀dọ̀ yìí ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ó dẹkùn. ó ti dẹ̀rín ọlọ́run jọ̀wọ́ má
má ṣe jẹ́ ó dẹkùn Rabbana anta al-mujibu ajib lana. Ti dùn yìí Ọlọ́run jọ̀wọ́ má ṣe jẹ́ ó dẹkùn. Ti dùn yìí Ọlọ́run jọ̀wọ́ dàkún jẹ́ ó kalẹ̀. Ọlọ́run ti ń dẹ̀rín fún Ameer Shabaab àti Aljamali Ọlọ́run dákun mọ́sàájó kalẹ̀ fún wọn. Àmín. Alibarika gbogbo kọlọ́hún. La hawla wala quwwata. Illa bika ya Allah. Ìgbà 3 minutes pé o. ẹ ṣe ẹ̀yin àlùfáà wa méjèèjì kódà àwọn lo táìmù yẹn dáadáa Ọlọ́run ní fi aburú ṣe yín àfáà Sẹ́míù àti àfáà Muflag wọ́n ṣe dáadáa tó pọ̀ bàbá ọlọ́mọ làwọn náà jọ́ àlàmísì kọ́ jọ́ àlàmísì Ọlọ́run ní fi aburú ṣe yín. Bàbá tí à ń lọ sí ọ̀dọ̀ wọn nísìn láàrin ìṣẹ́jú mẹ́ta yẹn.